adúpẹ́ fún Ọlọ́run Ọlọ́run bá tí ó jẹ́ pé nínú àánú rẹ̀ ó ní oṣù àlùbáríkà yìí fi bá wa lẹ́yìn náà a tó ṣe àsàlátù ìwà àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammad salli ẹmọ yá mi àmọ̀kó oríire wá ọlọ́jẹ̀ kó kalẹ̀ ọlọ́ba bíọ́ orí tó ṣe fún àjọ kalẹ̀ ìwọ Ọlọ́run jẹ́ kí oríire wọ́ kalẹ̀ ìwọ Ọlọ́run ó ṣàánú wa ẹmọ yá mi oṣù Ramadan tó bá rọrùn yìí ẹ̀pọ̀lọ́n kẹwa ó ń ṣàánú wa gbogbo ẹni tí ń sàdá pọ̀ ń fẹ́ kí oṣù Ramadan bá ń láyé ọdá lójú pé kìí ṣe gbogbo ní Ramadan bá láyé o àwọn tó wá bá láyé báyìí tá bẹ̀rẹ̀ rẹ̀ yìí ọlọ́ba bíọ́ jẹ́jẹ́ pàánà lápàárẹ̀ rọrùn kọ wá tẹ́ ó gbà lẹ́sẹ̀ fún wa mọ́ sí lè ní àgbàmọ́ fún wa kọ́ jẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé pẹ̀lú ìpáyà rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú gbígbà lẹ́sìn tó gbà lẹ́sìn fún wa nínú gbọ́mọ̀ lápẹ̀lẹ́ ẹjá dúpẹ́ fọ́lọ́hun Ọlọ́run ṣàánú rẹ̀ kọ̀ọ̀kan wa pé oṣù yìí bá wa láyé ọba aláyọ̀ tàlàfíà àgbà lórí àárẹ̀ àgbà lórí ìdààmú ní nǹkan ti lè tó yìí lọ́mọ sí ọ̀rọ̀ fáwọn gbà àwẹ̀ alhamdulillah rabbil alamin wọ́n yà kó nù kẹrẹ Ọlọ́run o yà kó nù kẹrẹ o ní nǹkan ti wùlọ lè tó tẹ́bà ti ń bẹ láyé kò sí wàhálà mọ́ ẹ̀mọ̀ yá mi tẹ́mì bá ń bẹ lára ẹ̀dá kọmọ dúkọ́ fọ́lọ́run kọmọ bẹ́lọ́run pín nǹkan ti dá ní pín nǹkan ti rọ̀ ní ẹn tí ń pè nǹkan dẹ̀ tí ò sí lọ́n kọ́ ẹ̀mọ̀ yá mi bá ń sí lọ́n àtúnbẹ̀nú àwẹ̀ Ramadan báyìí ní ìsìn àtúwà nínú jímọ̀ ní ìsìn báyìí akọ̀ òdílé ìró ẹ̀mọ̀ yá mi bẹ́ẹ̀ tí ń sáré kẹ́ mbọ́ àjọsìn fọ́lọ́run akẹ́bẹ̀tọ́ pé orí àwàdà ni wọ́n wà orí ìrà ni wọ́n wà akẹ́bẹ̀tọ́ rí pé wọ́n ọ̀gbà àwẹ̀ wọ́n tó máa fi sayọ̀ okó orí ìbúrú o wọ́n tó pírò ẹ̀ lọ jẹ́ àwọn sì kó oríire ti wá o tọ́lọ sí alẹ́ tí ń sin lọ́hun táà ń rí ẹ̀sìn yọ̀ ya Rabbi lakal hamd kàmẹ́ magílẹ̀ jalali wajhika wa azimi sultanik adúpẹ́ fún ọ wọ́n yà nù kẹ́ rẹ lọ́hun o ẹni tó bá kẹ́ yọ mọ̀ rí ẹ̀sìn yọ̀ ẹni tó bá fi sí tó fẹ́ sọ sínú yà ìsẹ̀lẹ̀ ọmọ rí ọ̀n ti ẹ o adúpẹ́ fọ́lọ́hun pé sálẹ́rú tí rẹ́sìn yọ̀ wá tọ́gbà fún ìwọ́lọ̀ ọba lórí pé mẹ́lá pẹ̀lẹ́ ìní máa sọ fún àwọn ọ̀rọ̀ tó pọ̀ nípa Ramadan tó pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà wa kọ́pọ̀ ọ̀sẹ̀lẹ́sàn rí àti gbọ́ nínú wọn àti gbọ́ ti pẹ́ eléyìí sí kékeré kìí sàkọ́kọ́ àti gbọ́ tó pọ̀ nínú àfáà wa àti gbọ́ àti kàá alhamdulillah mẹ́ ìtẹ́ ìfẹ́ sọ fún wa tọ́lọ̀ bá láṣẹ pípẹ́ ò sí gbígbà àwẹ̀ Ramadan ní ọ̀rọ̀ yẹn fún wa kẹ́bọ̀n ti sí lọ́rọ̀ yẹn fáwọn tí wọ́n ṣáájú yín ọlọ́run parẹ́ pé kẹ́ẹ̀lì bá jẹ́ tí ó payọ̀ Ọlọ́run ni o wọ́n máa sọ wípé àwẹ̀ tá ní ẹgbà yìí kìí ṣe pẹ́yìn nìkan lakọ́ ní ẹgbà Ọlọ́run náà ti sí lọ́rọ̀ yẹn náà fọ́ta ni wọ́n tẹ́ ṣáájú yín àti wọ́n gbà ọ́tán sọ́bá tẹ́ ìmọ̀ yà mi ó fi jẹ́ pé à ń gbà fáǹfààní ara wa láti fi tẹ̀lé àṣẹ Ọlọ́run subhanahu wa ta'ala kìí sí sáwà nìkan lọ́wọ́ kọpa láti ẹ̀ká sí eléyìí àti ẹ̀sájú Ọlọ́run tí wọ́n gbà sáájú ó fi jẹ́ kẹ ìjágbà dáadáa o kásí dáadáa o kọ́mọ̀ sí pọ̀ sí nǹkan ńlá kan gba àwẹ̀ kọ́lọ̀ pẹ̀lẹ́sì fún èèyàn ló gá rẹ o wọ́n fi sọ pé èyí tẹ́ páyọ̀ ohun wọ́n túnmọ̀ sí pé àtọ́lọ́n fẹ́ bá sọ̀rọ̀ àwẹ̀ kìí sí èèyàn kan lásán o wọ́n gbọ́ o mọ́tọ́lọ́n bẹ̀rẹ̀ àyà kọ́ àwọn ní pé yá ayyuhal ladhina amanu ẹmọ̀gbọ́ Ọlọ́run pẹta ní ẹ̀ntẹ́ gbọ́lọ́run gbọ́ níbi ẹ̀ tí gbọ́lọ́run gbọ́ tòótọ́ ẹmọ̀gbọ́ o nítọ́lọ́run fi bẹ̀rẹ̀ kìí sì wọ kèfèrí lè bẹ̀rẹ̀ o ìwọ kèfèrí tọ́ gbọ́lọ́run gbọ́ tó ń kírun okó àgbàdànù Ọlọ́run ní fọ́ládà kí tí ó ṣáájú kọ́ gbààwẹ̀ ní kí ni iman ọkọ̀ ti ẹ̀dí mùsùlùmí ọdí mùsùlùmí àríwá aláàánú o wọ́n tó yẹ́pọ̀ ń gbààwẹ̀ tẹ́pẹ̀ sí ìṣe mùsùlùmí kàgbìgbólóhùn la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam wí kọ́ òsìgbà túnmọ̀ ẹ̀gbọ́ ó ti di mùsùlùmí gidi ní o kọ́ máa ṣiṣẹ́ tọ́ bó ti ga níbẹ̀ tó fi dẹni Ọlọ́run tó fi jẹ́ ní tí ó gbọ́lọ́n gbọ́ dáadáa tó ti yé ẹsọ fún ọgbọ́n tí ń gbàwẹ̀ tí èsẹ mùsùlùmí pé kọ́nà ó lè bá sọ́lẹ̀sàn rẹ̀ gbígbólò ṣàhádà pé ti di mùsùlùmí mọ́ sí padà sí di tí ọ̀dá mọ́ tó pé ẹgbàtọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ àwẹ̀ àwọn tó dojú ẹ̀kọ́ kéèsí ẹ̀yìn èèyàn ó a rí pé bẹ̀rẹ̀ kọ́ ní yáà yóò nurse abẹ́ẹ̀kọ́ ẹ̀yìn èèyàn
ilé nǹkan ọlọ́wọ̀ báyẹ̀ sọ̀rọ̀ yẹ̀ lásán àwọn tí ń bá sọ̀rọ̀ àwọn tí ròyìn wọ́n lé kókó òrìtẹ́ èèyàn wọ́n èsè èèyàn lásán àti àwọn mú imọ́ ní tọ́lọ́ mọ́ wọ́n bá sọ̀rọ̀ yá ayyuha alladhina amanu lọ́lọ́ pé kẹ́ gbòǹgbọ́ kutiba alaykumus siyam àwẹ̀ tá ní kẹ́ ìgbà ní Ramadan ọ̀rọ̀ yẹn ní fún yín asílọ̀rọ̀ yẹn fún yín kí wá sẹ́yìn nìkan ní o kama kutiba ala alladhina min qablikum bẹ́ẹ̀ náà láti sílọ̀rọ̀ yẹn fún àti ṣáájú yín tó ní kíni ẹgbọ́ ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú kíni ẹ̀tẹ́ ẹgbọ́lọ́gbọ́ lọ́n pé la'allakum tattaqun kẹ́ẹ̀rí bá jẹ́ tí ó páyọ ọlọ́run ní o ẹwọ́sẹ́ ẹmọ yá mi nítọ̀sí pé ẹ̀tẹ́ ẹgbọ́lọ́gbọ́ ẹ̀páyọ ọlọ́run pẹ̀lú kíni àwẹ̀ta ní kẹgbà ó wá jẹ́ pé tó náà bá wọ́n gbá àwẹ̀ tó síra rẹ̀ máa tí ẹgbọ́lọ́gbọ́ la'allakum tattaqun fọtí mọ́mọ́ lẹ́ o ìmẹ́ tí ń tọ́tí jù ìlú ògìjọ́ jẹ́ kan bẹ́ o ó ráwọn obìnrin tí ń ta ọtí kọ́ àkọ́jẹ́ mùsùlùmí fọ́tí mọ́ mú lẹ́ o lè bá àgbàládà àwẹ́ o wọ́n bà jẹ́ alágbàdánú lọ́ọ̀ní sí ìgbọ̀ká láti dánú bákan náà la'allakum tattaqun ìwọ́ tó ń ṣe sìná jìnà sí sìná o ọdágbére fún ìyàwó obìnrin lóbìnrin àlè ọdágbére fún lánàá mọ́tò padà abẹ́ mọ́ dágbére fún pé o ti gbó fọ́lọ́hun ètò sáájú fọ́lọ́hun fòrí ẹ̀jọ́ la'allakum tattaqun ìwọ́ tó ń jẹ dúkìá ọmọ nìkejì rẹ̀ ìtọ́ páyọ ọlọ́run pẹ̀lú ààwẹ̀ tó ń gbá yìí la'allakum tattaqun kó lè bá páyọ ọlọ́run fi ní ọgbà ààwẹ̀ táàwẹ̀ ọba tó bí páyọ ọlọ́run sí ọ láà orí nǹkan ṣe o la'allakum tattaqun wọ́n tó ń bá tọmọ nìkejì jẹ́ páyọ ọlọ́run wọ́n tó pé bó ti dàrí ọmọ nìkejì rú lọ́run ṣe páyọ ọlọ́run o jẹ́ kí Ramadan òbí sí ọlá bó ti nífẹ̀ẹ́ ọmọ nìkejì bó ti ní ìtọ́ fẹ́ fúnra rẹ̀ wọ́n fẹ́ kọ́ sílẹ̀ sọmọ nìkejì tẹ́fẹ́ kó bí fánú ìwọ orí jẹ́ ẹni tí orí jẹ́ bó ti fẹ́ fún tẹ́fẹ́ kí Ramadan òbí sí aláàánú o ìwọ tó jẹ́ pọ̀ olówó lọ tọ́lọ ń bojẹ tọ́lọ ń bọmọ tó sì rí pé nǹkan lè lásìkò yìí tó ràn àwọn èèyàn lọ́wọ́ jẹ́ kí Ramadan kó bí dáadáa sí ọlá ó lọ bá ní túta fáwọn èèyàn orí náà oúnjẹ lọ bá lè ra ní tọ́dùgbò ẹsẹ̀ mọ́ ti ẹ̀mọ̀ pé olóhùn kẹtẹ̀ ń bẹ ládùúgbò àbí ọlọ́mọ fẹ́ lówó ìwọ́tọ́lọ́ ń bú lówó kí àǹfààní ẹ̀ máa kí àbá ń jẹ aládùúgbò rẹ̀ ebi ń pa wọn òòrùn jẹjẹ wọ́n sì lówó lọ́wọ́ ọ̀bọ̀n mọ́tò ń jáde ìyá kankan jẹ wọ́n tí wọ́n sì ní o lè tí ẹ̀rànwọ́ lọ́wọ́ tí ẹ̀ pé ọlọ́mọ sí àmà nílámọ̀ ládùúgbò wa o kí wọ́n ti ẹ̀ wí tọ́ ní nǹkan kékeré náà ni la'allakum tattaqun jẹ́ kí n tó sì sára dìbò rẹ̀ n tó sì sáwọn mẹ́lẹ́bí rẹ̀ tó sì síyàwó rẹ̀ tó sì sọ́kọ rẹ̀ tó sì sáwọn èèyàn jọ jẹ́ nǹkan tó dáa tí ó bí tẹ́kọ̀rọ̀ tọ́nà yìí o ní ó bí payọ̀ lọ sí ọ lẹ́mìí tó fi mẹ́tọ́ rẹ̀ bí àwọn nǹkan yìí ẹ̀dàkọ̀ ìjọ ẹ̀wẹ̀ wọ́yà mi ẹjẹ́ kí lọ́mọ́tọ́rọ̀ bí dáadáa sí aláwọ̀ ẹ bá jẹ́ pé ń dẹ́sẹ̀ ọlọ́run lọ́nà kan tí ó yé lọ́nà kan àbí ọ̀nà míì ẹjẹ́ arúkú àdá àtàìbùn ẹ̀dáàbì kàmílà dáńbẹ̀lá ẹbá rúkú àdámbé ẹ̀sẹ̀ kẹ́bẹ̀ tí ó dẹ́sẹ̀ rí ní o wọ́n fọ́rí jọ náà pé ọlọ́run ẹ̀sẹ̀ tí mò ń dá yìí fúrẹ́sẹ̀ jẹ́mí ní padà bẹ́ẹ̀ ọ̀tán ìmọ́sẹ̀ mọ́ wọ́tọ̀ ń tọ́tí kọ̀nà wàhálà kẹfọ́ tí ilẹ̀ pé ọlọ́run yìí ń tọ́tí mọ́ wọ́n dá lókò omi ó rí pé tó sì ń ṣe ọlọ́sùn kọ̀rọ̀kà sí àmọ́ tí tọ́lọ ní ọ̀dá kọ́dà kó mú o àmọ́ ń tà fún yàn ó sì mọ gbẹ̀sẹ̀ rẹ̀ owó ọtí èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ gbá èèyàn gbọ́dọ̀ ná wà ń kó jọ ń tiẹ̀ sí owó dùnú àná òbí ẹ̀dàkọ̀ ìjà pàyọ̀ ọlọ́run lọ́jẹ̀ kí lóòrùn tọ́lẹ̀ yóò jọ sáfàní fún wa o ọba yóò sàrò ẹ̀kọ̀kan wa o ẹ̀mẹ̀ yẹ́ kejì tí fi parí ọ̀rọ̀ mẹ́mọ̀ yá mi pé chánsì láni yíò chánsì lágidi lọ́run fún wa yíò kiri kan wá sẹ́ni ọ̀n owó ni ọ̀n wá aya ni ọ̀n wá ọkọ ni ọ̀n wá dáadáa kọmọ yàre ni ọ̀n wá àlékún oore ni wo lò fún dáadáa o àsìkò tọ́lọ̀ wo àsìkò àbáríkà náà tán jẹ́ o má fi ṣeré o má fi ṣeré má fi wò kú o má fi sọ́kú sọ má fi jókòó burú o má fi jókòó mẹ́jà kọ́ bá ti ẹ jẹ́ kádàrá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni rọ́mọ̀tọ́ ta wà yìí Ọlọ́run lè fi yí kádàrá padà sí dáadáa ètí ò ní dá Ọlọ́run pé kó máa dá lọ ó sì á lò ní ọ̀rìn tí ọ̀dá ó sì á gbẹ̀gbọ̀nà rà ẹjá kan méjì á lò fúnra wa dúà máa ṣàdúrà gbogbo àsìkò ẹwà já fókọ́sì àsìkò òru ká máa fi ṣàdúrà tá a bá fẹ́ àsìkò sáárì àsìkò wọ́n forí jẹ́ ẹ̀ṣẹ̀ ní máa forí jẹ́ ẹ̀ṣẹ̀ a máa wọ́pọ̀ Ọlọ́run kẹ́mi bá ń sí báyìí fún mi Ọlọ́run sí báyìí fún mi wọ́n ṣàǹfààní o
kọjá pé ó lè dúpẹ́ fọ́lọ́ lọ́dún tí ń bọ̀ pé Ọlọ́run mo dúpẹ́ fún ọ gbogbo tí mo tọrọ lọ́dún tó kọjá lọ ó sì ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó ṣe é ọ̀sọ̀jọ́ máa lọ bí tí tó sọ́rẹ́ ń bẹ̀ ẹwọ́sẹ́ ẹwọ́ ìyá mi tójú ọba ti èèyàn wàláhì àti òsèlọ́ tí èsè mùsùlùmí ojú ti ọlọ́dún yìí mo tẹ́ náà ṣẹlẹ̀ kọsẹlẹ̀ ó wà lórí àánú wọ́n ní kọba yóò ní ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ ẹwọ́sẹ́ wọ́n pé alọ́ sọ fún pé kọba yóò ní ṣẹlẹ̀ Ọlọ́run náà sọ fún kèfèrí pé nǹkan kan ní ìjọba bá kèfèrí sọ̀rọ̀ irọ́ ni ń pa ìwò irọ́ ní ti ń parọ́ ohun tí ń parọ́ bẹ́ẹ̀ ní ń parọ́ fún àti ń kó jọ náà wọ́n tí ń pàtàwọ́ lórí náà bẹ́ẹ̀ tí ń parọ́ fún náà nù ó yẹ kó yíyan sí pé ìyẹn tí ẹ̀mọ́ nílà kárè wọ́n tí ẹ̀pẹ́ ẹ̀kọ́ ṣẹlẹ̀ ó sì sọ bí i pé bóyá òótọ́ ni Ọlọ́run á járọ gbogbo pátá kìí ṣe nìkan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn-ún kìí ṣe mẹ́fà Ọlọ́run mẹ́sà wọn àwọn rí Ọlọ́run fi àwọn pé lámọ̀ nígbà yìí ìkẹ́bá yóò ní sílẹ̀ sí ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ ìyá mi ilẹ̀ túnmọ̀ sí pé ẹ̀sìn ànù ni orí ànù ni wà ó sí lórí ìmọ̀nà sílẹ̀ nìkan tó àmọ́ wá àtọ́pẹ́ ojú tí àwọn gan ojú tí àwọn gan sẹ́ tójú tí ó tó àlọ́ máa tẹ̀lé ló máa gbowó ẹ pé Jesus Ọlọ́run kò mú fi nǹkan báyìí lẹ̀ Ọlọ́run kò mú nǹkan báyìí wá Ọlọ́run ó fi nǹkan lẹ̀ wọ́n fẹ́ jẹ́ jìbìtì ní wọ́n gba jìbìtì láàyè ọmọ ìyá mi sọ́rọ́dún yìí ọdún ọgbọ́n ni ó ẹ bá ní pé wọ́n tó máa gọ̀ yóò gọ̀ kú ni fún tó ṣẹlẹ̀ yìí ẹgbẹ́ pé wọ́n tó máa gọ̀ lórí tí àwọn tí ń parọ́ káwọn èèyàn jẹ tójú sì tí àwọn tó tá fẹ́ máa tẹ̀lé wọn wò tọ́ bá gbọ́n mọ́ ìtọ́bà kúnnù àti kọ́lọ̀ sàánú o ẹmọ̀ yá àmẹ́lẹ́ kọjá dúró ìsìlámù dáadáa wọ́n tá wà lórí ìsìlámù wọ̀lá orí dáadáa láwà á sì lórí àánú ọlọ́wọ̀n ní sí àlọ́nà o lẹ́kànlẹ́kún ní mọ́nì dáadáa ẹmọ̀ yá mi ọlọ́wọ̀ yóò sẹ́rẹ̀ pé mọ́nì ẹ̀kọ̀kan wa o àdúà fúnra wa àdúà fáwọn ọmọ wa fáwọn ọkọ wa fáwọn ìyàwó wa fáwọn mọ̀lẹ́bí wa fún ọgbọ́n mùsùlùmí fúlù wa Nàìjíríà ní ká máa sí dáadáa ọlọ́wọ̀ yóò gbàdúrà ní gbogbo ọpọ́ta o yóò sànú wa o assalamu alaikum